mo mọ̀ yí pé mùsùlùmí ẹ dẹ̀ ti lọ sí hajj. bẹ́ẹ̀ni. Alright, nígbà tẹ́ dé hajj yẹn tí ẹ̀ ń tà wá fún Kaaba yẹn kí ni nǹkan tẹ́ sọ ẹ jọ Alaji? Bọ̀dú gbàdúrà tí mo fẹ́. Ẹ farabalẹ̀, ẹ calm down, ẹ calm down. Ẹ sì fi ọ̀rọ̀ àdúrà tẹ́ gbà lé, a sì máa padà síbẹ̀. Ṣẹ́gẹ̀t, àwọn kan wà ń bì àwọn èèyàn wà ń bì tó yẹ pé wọn ò dé hajj rí, wọ́n dẹ̀ ń gbàdúrà àdúrà wọn gbà. So ẹ má rò pé bóyá hajj tẹ lọ làdúrà yín fi gbà. Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ lọ hajj tó pé ńgbà tó dé láyé ẹ̀ bàjẹ́, wọ́n pọ̀ rẹpẹtẹ. Táwọn kánsẹ́lọ̀ àwọn gọ́fìmẹ̀ntì tó yẹ kán fún wọn lówó kán dá wọn lóko, wọ́n á ní kán lọ hajj. Wọ́n á dé Alaji náà, eyín náà máa fẹ́ kiri, wọ́n máa fẹ́ yín kiri títí báyìí, kọ́bọ̀ kò sí lọ́wọ́ wọn. Ṣẹ́gẹ̀t, so nǹkan tí mò ń bi yín sìn ni pé nígbà tẹ́ ń tà wá fún Kaaba yẹn kí ni nǹkan tẹ́ sọ? Labbaik Allahumma labbaik, labbaik la sharika laka labbaik, innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. Kí ni ìsúnmọ́ ẹ Yorùbá? Èmi ò mọ̀ túmọ̀ Yorùbá ṣá. Ok, Alaji gbé. Ẹ̀dẹ̀ sàn kan tẹ́ mọ̀. Alaji bẹ́ẹ̀ ṣe wá dàgbà yìí mo bá gbẹ̀dàgbà ní ṣó wá make sense kọ́mọ kan wá kó kàn máa sàn kankan kẹ́ wá bí pé kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ kó wá ní mi ò mọ̀ túmọ̀ nǹkan tí mò ń sọ kí lẹ máa ṣe fún? Màá fún lẹ́gbà. Ẹ fún ṣe sáfẹ́gbà báyìí fún ara yín lẹ́fẹ̀ẹ́ ara yín sọ o. Ìdí tàbí sọ pé wèrè ló ṣe sọ. Ọ̀pẹ̀ ní tìlọ̀ bí mo ṣe wà yìí náà mo jẹ́ mùsùlùmí. Mo ń ṣe kí ní torí mo tẹ́fà bí mo ṣe wà yìí. Ẹ sì fi fálẹ̀. Ní kọ́lá yìí ń bá yín sọ ọ̀rẹ́. No, ẹ má tí ì dà pọ̀ ọ̀rẹ́ ìsìlámù sọ. Alaji ẹ kọ́kọ́ jẹ́ ká sọ ìsìlámù. Ẹ kọ́kọ́ jẹ́ ká sọ ìsìlámù, ẹ jẹ́ ká sọ ìsìlámù tán ẹ ṣe. Ok, mo ń gbọ́ yín. Now, eléyìí tẹ́ ẹ kà yẹn sìn, ẹ̀yin náà ti sọ pé ètò àpò ọmọ ìkéré sọ ló ń ka nǹkan tí ò mọ̀ túmọ̀ ẹ máa fún lẹ́gbàá. Màá wá sọ ìtumọ̀ nǹkan tẹ́ ẹ sọ yẹn ní èdè Yorùbá, máa sọ fún yín bẹ́ẹ̀ ṣe ń tà wá fún yẹn. Ìtumọ̀ labbaik Allahumma labbaik, ìtumọ̀ ẹ̀ ní lédè Yorùbá kẹ́ ẹ wá gbọ́, máa ṣe wá bí ní ìbéèrè. Ìtumọ̀ ẹ̀ ní èmi nìyí Allah, èmi nìyí Allah, gbogbo agbára ní tiẹ̀, gbogbo iyìn ní tiẹ̀, ìwọ kò ní alábàáṣepọ̀, èmi nìyí Allah. Mo wá fẹ́ bí yín sí Mr. Ibrahim gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jágbàlagbà bẹ́ẹ̀ ṣe jágbàlagbà tí ẹ̀jẹ̀ lè ronú dáadáa. Ṣé Ọlọ́run nílé? Ibi gbogbo ló wà. Alright, ẹ ṣe ibi gbogbo ni Ọlọ́run wà. Now, ẹ wá rí nǹkan tẹ́ ka yẹn, Ọlọ́run kọ́ lẹ lọ bá, Allah lẹ lọ bá. Ẹ wá ń sọ pé èmi nìyí Allah, ẹ dẹ̀ ń yí ilé yẹn po, ẹ má gbàgbé, ẹ ń yí Kaaba yẹn po. Nǹkan tẹ́ ń sọ nìyẹn, ìtumọ̀ ẹ̀ ní Yorùbá nìyẹn o. Èmi nìyí Allah, èmi nìyí Allah, ẹ ń yí ilé yẹn po, gbogbo ọpẹ́ ní tiẹ̀, gbogbo ìyìn ní tiẹ̀, ìwọ kò ní alábàáṣepọ̀. Torí pé ẹ ò mọ ìtumọ̀ kan tẹ́ ń sọ ní ẹ ò fi mọ̀ pa Allah wà nínú ilé yẹn. Tó ti yé yín àkànbí ṣe wà ń bẹ̀ torí pé tó bá pẹ́ Ọlọ́run ní ibi gbogbo ló wà ẹ ò nídìí láti waste owó kẹ lọ sí kẹ travel lọ bá irọ́ Allah lẹ lọ bá ṣìgìdì dẹni. Ó ti yé yín so nísìn ìtumọ̀ ẹ̀ nìyẹn bí mo ṣe wá sọ ìtumọ̀ ẹ̀ fún yẹn Mr. Safiriyu nǹkan kan wà nínú ilé yẹn tó ń jẹ́ Allah àbí kò sí. No, ẹ ṣe sùúrù. Mr. Safiriyu, calm down. Kì í ṣe pé a fẹ́ try ti bóyá àsọjù àmì ìrànkan. Ní ìwòye tọ̀dọ̀ tí yín bẹ́ẹ̀ ṣe mọ ìtumọ̀ nǹkan tẹ́ ẹ kà yẹn tàbí téèyàn kan bá wá gbérú ọ̀rọ̀ yìí wá bá yín wípé mo máa ń yíbì kan po máa sọ pé èmi nìyí kíní yẹn èmi nìyí kíní yẹn. Ní ìwòye tọ̀dọ̀ tí yín nǹkan tẹ́ ń pè pé èmi nìyí tẹ́ ń ṣe èmi nìyí fún yẹn ṣó wà nínú ibi tẹ́ ń yípo yẹn àbí kò sí ń bẹ̀ ní ìwòye tọ̀dọ̀ tí yín. Because Ọlọ́run níbẹ̀. Mo ti bí lẹ́ẹ̀kan mo sọ pé ṣọ́lọ́run nílé ẹ ti dá mi lóhùn pé Ọlọ́run ò nílé Kaaba òun ṣe lé Ọlọ́run náà.
Get ilé Allah ni ìbéèrè tí mo ṣì ń bí yẹn ti dáhùn ní ìwòye tọ̀dọ̀ tí yín bẹ ṣe ń yí ilé yẹn po ó wà nù ilé yẹn àbí kò sí ń bẹ̀. ó wà ń bẹ̀. ó wà ń bẹ̀ Mr. Safiriyu tẹ́ ẹ bá wò ẹ́ rí pa American soldier ló ń ṣọ́ ibẹ̀ yẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ǹjẹ́ ríbì kan ní ilẹ̀ Yorùbá káwọn ọlọ́pàá wa máa ṣọ́ kọ́ máa sọ pé ilé ọlọ́ṣọ́ fẹ́ jẹ́ Ọlọ́run gbé ni. ojúbọ ni ibi tẹ́ ẹ lọ ojúbọ Allah ni. Allah yẹn lọ bá kò kí ń ṣe Ọlọ́run torí wípé wọ́n tú Allah yẹn sí Ọlọ́run òun ló ń fa confusion òun la fi ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé Allah ò kí ń ṣe Ọlọ́run irọ́ ni gbogbo àwọn afáàlẹ̀ Yorùbá pátá irọ́ gbogbo wọn pa kò séèyàn kan nu wọn tó lè wá síbi tó lè wá sọ fún wa pé Allah lọ́lọ́run wọn ò tó bẹ́ẹ̀ ṣìgìdì ní eré wọn mọ́ ni bàbá tó bí Muhammadu Abdullahi ló ń jẹ́ kò dẹ̀ kí ń ṣe mùsùlùmí. Bàbá tiẹ̀ tó jẹ́ Abdul Muttalib èrè Allah yẹn òun ló ń sìn. Ẹ yẹ kí n tún ṣe báyìí kí n tún fún yín ní kí n tún